Ànábì ló sọ bẹ́ẹ̀. Ó ní ìyàtọ̀ tó wà láàrin mùsùlùmí àti kèfèrí náà nìrun. Níjọ́ tó bá ti kí mọ́ ó ti tò sí sáfù kèfèrí. Àbí nínú àwa onísúfí náà kọ́ ni wọ́n mọ̀ pàílà tẹ́mọ̀ bá tẹ̀síbà tẹ́mọ̀ jẹnu. Kí lẹ̀ ń wí? Ṣé ìwé dákọ̀ ẹ̀sọ́ tẹ́ ń wí o? Wọ́n lọ bì kan lọ́dọ̀ nínú àwọn àfágbà, wọ́n lọ bì kan nu wọn pé nínú Al-Qur'an àti àskáàrù yòókù èwo lọ́lọ́lá jù. Àfáàyín la shakka fi anna al-Qur'an al-Karima huwa afdalu dhikr. ولكن إذا جاء عن ذكر آخر فذلك الذكر أفضل حينئذ. Àfáà ní kò sí èméjì Kùránì ló lọ́lá jù ní àsìkiri tó lọ́lá jù. Ṣùgbọ́n wọ́n fi àsìkò kan sí wípé táìmù báyìí ní kẹ́ má ka Kùránì, táìmù báyìí ní kẹ́ má ka Kùránì ní dandan. Ó ní tá a bá ń ka Kùránì lọ́wọ́ tó bá di àsìkò síkìrí mi, lásìkò òun síkìrí mi òun lọ́lá kẹ́ ṣe ju kẹ́ má ka Kùránì lọ. Mo rò pé gbọ́kọ́ ìdà iye ọ̀n ka Kùránì lọ́wọ́ ní sọ́wọ́n ní Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha bí Kùránì ti lọ́lá tóhun ìrun lọ́lá jù lọ lásìkò yẹn àsìkò ti ìrun ló tóhun. Ẹ wá sálámà ìrun tá Nábì ní ká ṣe Ayatul Kursi ẹyọ kan, ẹ ṣe kúrò aláà mẹ́ta, ẹ ṣe Falaki mẹ́ta, ẹ ṣe Nasi mẹ́ta, la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir, ẹ ṣe 100, ẹ ṣe subhanallahi walhamdulillahi wa la ilaha illallah akbar, ẹ ṣe 100, ẹ ṣe bismillah kí wọ́n ti ń pè bismillah ilẹ̀ dílá yàdúrù máa ṣe iṣẹ́ òfin láti wà láfi sàmáì wà wà sẹ́mìlá ẹgbẹ́ sí mẹ́ta àwọn olùkẹ́lù mẹ́tì báńbáńbáń lásìkò tí àwọn síkìrí yìí bá tó ọlọ́lájú kọ́ ọmọ ka Kùránì lọ́ngbà náà torí pé ó fi àsìkò ń kálukú fún nẹ̀. Kí ni wọ́n fẹ́ fà yọ ń bẹ̀? A máa ṣe mọ̀lúdì àsìkò òrùn òtò a sì ní kí ẹmọ̀kú tẹ́ríbí àti ṣe tẹ́rí sí àyí wọ́n mọ̀ pẹ̀rún báyìí a sì mọ̀ bá tẹ̀sùbá a sì jòkó alà ń ṣàṣẹ ẹmọ̀kú àṣẹ dànù àgbọ́ tẹ́ríbí àyí tẹ́ríbí àtàṣájú ẹ̀dá allama sahabatahu ta'dhima salati wal ibada ó kọ́ wọn bá ṣe pàtàkì ìrun àní wọn àwárí kàrínú àdísì wípé tásìkò òun bá tó báyìí ẹ̀rọ wípé ànábì òun àtẹnìkan jà ní torópọ̀ mọ̀ wípé ẹni tí ń pè mí yìí kò sí wàhálà tí ò lè dálẹ̀ nísì tọ́lú ọba ti gbọ́ Allahu Akbar ọ̀gá ní pé ọ̀hún ọlọ́run ní pé ọ̀hún ọwọ́ àjòkó òun ti mọ̀ pé ó lè gbé kiri kan dé nísì ọlọ́run láwọn fi ṣeré báyìí la ilaha illallah muhammadu rasulullah sallam a wà ní kíláàsì lánàá kẹ́mọ́ ọlọ́run tí tó wọ́n wá ń ṣàlàyé the force fún wa ọlọ́run kó ṣe dáadáa fún ọ̀gá mi Dr. Sanusi Láfíàjì àwọn náà ń kọ́ wa ní iṣẹ́ yẹn wọ́n wá ń ṣàlàyé the force wọ́n wá rí fàásì kan gẹ́gẹ́ bí tọ́lák tó jẹ́ sí wípé it happens or happened before the consummation. Wọ́n ti ṣe yìgì fún yàn lápèjúwe. Ọkọ àti ìyàwó tí bára wọn ní nǹkan kan pọ̀. Wọ́n bá break up páwọn ò ṣe mọ́. Ẹ rò kó lè ṣẹlẹ̀ àbí? Ìgbà tí wọ́n wá fún wa ní example. Wọ́n nígbà míbẹ̀ wọ́n lè mọ́ break up tọ́lọ́ wọ́n break wọ́n up. Àwa níbi ìbáwo. Wọ́n lọ́rẹ̀ àwọn ni. Lábújá àwọn jọ lọ sí ìyàwó náà ni wọ́n sì ń padà bọ̀ wọ́n sì lájídẹ́ tí ọkọ sì kú ó sì kó ìyàwó wọ́n sì ní káàtàn wọ́n tí ì ṣe kankan fúnra wọn ìyàwó ti gba sàdáàkì ó ti gba gbogbo ẹ̀ so ọlọ́run yìí lọ wá fi ń ṣe ni wọ́n pèrún lójòkó wà láì kò sí wàhálà tọ́lọ́run ò lè dálẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì tẹ́ẹ̀mọ̀ wò wípé ọ̀tọ̀ ní pláàni wà ẹ máa wá wo àwọn tọ̀wárí wà ń bẹ o àwọn kádàrá kan ń bẹ al-qadarul azali òun ti ń bẹ níjọ́ tọ́lọ̀ ti dá pé bí nǹkan yóò ti rí ni àwọn kan wá ń bẹ yàwó méjì àní tó jẹ́ tọ̀wáríù ó ṣe kiri kan lọ́wọ́ kan react sí ni pẹ́m ó ti kẹ́yìn kalẹ̀ pé tó bá ti ṣe báyìí ń ṣe báyìí bọ́ bá ti ṣe báyìí náà fi ní ká máa ṣe àṣkáàrù lẹ́yìn irun kọ̀ọ̀kan torí pé àwọn tí wọ́n wọṣẹ́ fún ọ yí pé ọ̀nà dáa lásìkò wọn dáa iná wọn rí wọn ṣe rí ní wákàtí kejì ọlọ́run tó ti tún tí wọ́n rí kọ òun ṣètò ayé ni kí lẹ pé kúlà yáwó wà fi ṣáà ní wọ́n ní ojoojúmọ́ lọ́lọ́run wà lórí duty wọ́n ní ká bá tún ní kúlà yàwó mímọ́ kúlà làhà sọ́tẹ̀ ní wà fi ṣáàrí
gbogbo ṣẹ́jú báyìí lọ́lọ́run pàkàrẹ́ tí ń tún kankan síbẹ̀, lọ́lọ́run tó kankan tí ń pàtì bẹ̀rẹ̀, lọ́lọ́run tún tiwájú sẹ́yìn yóò tún tẹ̀yìn síwájú. ìdíbíjọ́ lọ́run náà lòun ò sinmi. kí ló jẹ́ mọ̀ bẹ́ẹ̀? yẹ́bùhù Allahu ma yasha'u wa yusbit wa indahu ummul kitab. ó lè mi lè ní wọn pa tó bá wù mí rẹ, èmi sì lè kọ tó bá wù mí tí ìkọ síbẹ̀ tẹ́lẹ̀, ṣe bọ́dọ̀ mi ní master book wà. ọlọ́run ló wá fi ń ṣe ní wá ń pè ọ́ nínú Allahu akbar ọmọ túmọ̀ rẹ̀ ọlọ́run tó bí o tètè máa bọ̀ òun ní pé ọ yí o ọwá ló sùn tó bá jí mọ́ tán bá béèrè pé kí ni rí sìn tó gbọ́ pé ń pè ọ́ tó sì tún sùn. ó mọ̀ pé bí ohùn ti jí ọ̀hún ẹlòmíì ti kú kóhùn tó dáhùn, ohùn wá jíwọ ó ti dún ọ fẹ́ sùn sí. ẹ̀yin ọmọ ilé kéwẹ́ dákun ẹ mẹ́kọ̀ọ́ mẹ́ o, tẹ́ bá ti lè gbọ́ ohùn báyìí wàláhì èyí ń ní tẹ́rìbíyà, sí àrẹ́ ìtẹ́mi sọ yìí ní tẹ́rìbíyà. so bá nẹ́bì ti sínú